Auxiliary ti ṣubú lulẹ̀ nílé ẹjọ́ o ẹ̀yin èèyàn ojú Auxiliary ń pò yìí ó sì ṣubú lulẹ̀ nílé ẹjọ́ lónìí o eléyìí ní agbára o Auxiliary tó jẹ́ ọ̀gá àwọn awakọ̀ NURTW tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n gbé e lọ sílé ẹjọ́ lónìí o Ọ̀yọ́ State High Court ilé ẹjọ́ tó ga jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn ní agbègbè Ring Road nílùú Ìbàdàn ibẹ̀ náà ni wọ́n gbé Auxiliary lọ lónìí o ìyún Alhaji Mukaila Lamidi wò ojú rẹ̀ bẹ̀rẹ̀ sí ń pòyì nílé ẹjọ́ lónìí o ó sì ṣubú lulẹ̀ wọ́n ló slọ́ọ̀mù ni o àmọ́ kò tí ì kú wọ́n ti sáré rọ́ọ̀ṣì ẹ̀ lọ sí ilé ìwòsàn tí ń bẹ ní Agodi Correctional Service o ẹ̀yin èèyàn mo ti gbóhun tẹ mọ̀ ọ́n jẹ́dẹ́ àwọn òròyìn yàjóyàjó ìròyìn ajá àbálẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bì náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ ẹ súnmọ́ bí o kẹ́ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan o kẹ́ wá gbọ́ kùdùnkùdù ọ̀rọ̀ eléyìí gbẹnu tán ó lékenkà kódà ó tún bẹ kẹmẹjẹ àmọ́ kó tó di pé mo gbé yín débẹ̀ gangan kó tó di pé mo tútù désàlẹ̀ kòkò ẹja sáré dójú ọjà náà mò ń bọ̀ o ẹ má yí kú ọ̀nbẹ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ gbọ́ wìrìwìrì lónìí. ẹni tó bá ní ọ̀sàyé ọ̀gán láyé ń ṣe ewé àtẹ̀gbò sí wa ọlọ́run bá sì gbé láwọn kan lọ́wọ́ má sùn tẹ́tẹ́rẹ́ àìsàn ṣeun tó dáa ìwọ tó ń ṣiṣẹ́ bí erin tó ń jìjẹ ìlérí ìwọ tó ń fọwọ́ ṣiṣẹ́ tó ń fẹsẹ̀ dà sí gbó ìwọ táyé ń lé kiri lójú oorun ìwọ tó ń jẹun lójú oorun ìwọ tẹ́gùn lé lójú oorun àbí ogun ìdílé dá ọ dúró sójú kan bí odò adágún ìwọ tó fẹ́ jẹ́ èèyàn nínú ayé ó dìde lẹ̀ kó tọ́ ẹni tọ́lọ́run bá gbé àṣẹ ewé àtẹ̀gbò lé lọ́wọ́ ìwọ tó ní àìsàn ọgbẹ́ inú àìsàn ẹ̀jẹ̀ ríru àìsàn ojú àìsàn ọjẹ́ orí ìyún gángangan àìsàn rọpárọsẹ̀ ìyún stroke ìwọ obìnrin tọkọ ẹ̀ ń jìn tí ò dọmọ ẹ̀yin tẹ̀ ń lálàkàlà lójú oorun ká máa bá ní sùn lójú oorun kó máa dùn mọ́ ni ìṣó tó dáa rárá ó yá gbéra kó tó ẹni tẹ́lẹ̀dùà ó lẹ́sẹ̀ ewé àtẹ̀gbò spiritual eminence ọba oyèládé adéyínká àdìsá sàngóládé tí wọ́n fi kalẹ̀ sí arífálájogún street ondo road olúrin ilé ifẹ̀ ọ̀ṣun state pé bàbá sí 08132573388 lẹ́ẹ̀kan sí 08132573388 ó yá gbéra kó tó bàbá arífálájogún lọ kí gbogbo àìsàn dìgbàgbé. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi lórí ọ̀rọ̀ Auxiliary tó ṣubú lulẹ̀ nílé ẹjọ́ lónìí ẹ wò ọ̀rọ̀ yìí ní agbára o gbogbo àwọn òṣìṣẹ́ tí ń bẹ nílé ẹjọ́ pátápátá ni wọ́n sáré ṣùgbà Auxiliary o tí wọ́n sáré rọ̀ọ̀ṣì ẹ̀ lọ nǹkan dé o kí ló rọ́ọ̀lù Auxiliary nítorí Ọlọ́run ṣé ẹ̀rù àwọn 17 count charges ń bẹ wájú rẹ̀ ṣẹ́rù yẹn ní bá ní àbí kí ló dé náà nítorí Ọlọ́run tó jẹ́ pé òyì bẹ̀rẹ̀ sí ní kọ́ Auxiliary nílé ẹjọ́ lónìí ẹ wò àwọn ìwé ìròyìn The Vanguard àwọn náà tún bá wa gbélé síta o níbi tó sọ yìí pé wọ́n ní mẹ́wàá ṣẹlẹ̀ nílé ẹjọ́ Ọ̀yọ́ State High Court lónìí o wọ́n ní Auxiliary tẹ́ ò bá gbàgbé rí i pé ẹjọ́ kan ń bẹ ńlẹ̀ tí Auxiliary ti ń jẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sùn 17 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n kà sí Auxiliary lẹ́sẹ̀ o wọ́n ní criminal matter eléyìí tí nọ́mbà rẹ̀ jẹ́ 1/746/2024 òun náà ni wọ́n pe criminal matter number Auxiliary eléyìí tó gbé wá sí ilé ẹjọ́ lónìí wọ́n ní kò tí ì nàró kódà kò tí ì kan àkókò ìgbà tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ títí ẹ̀ pé lórí ìdúró níbi tó lórí ìjókòó tó ra jókòó síhùn náà ibẹ̀ lòyí tí wọ́n ń kọ òye ojú ká tó ṣẹ́jú pẹ́ ó kàn di wíì nílẹ̀ ni ní gbogbo àwọn èèyàn náà sáré ṣùgbà rẹ̀ o ẹ wò ó wọ́n ní pé èrùkòrúdò ó bẹ́ sílẹ̀ lónìí o nílé ẹjọ́ tó jẹ́ pé ọkàn àwọn èèyàn ti ká sókè pé ṣé òkín ṣe pé bàbá ti fẹ́ ta tẹ́rù ń pa ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà lórí eré báyìí ni wọ́n sáré rọ̀ọ̀ṣì ẹ̀ lọ sílé ẹjọ́ ẹ wò àgbà agbẹjọ́rò Justice Bayo Taiwo tó jẹ́ pé òun gangan ní bẹ́ńlé ẹjọ́ lákòókò gbà náà ti ń dájú àwọn èèyàn lọ́wọ́ wọ́n ní kò ṣe méní kò ṣe méjì o ó ní kó tètè máa gbé lọ sí ilé ìwòsàn ni o kó tètè lọ tọ́jú Auxiliary ní kíákíá kí lohun tó lè ṣe Auxiliary ẹ̀yin èèyàn mi ẹ bá ń darapọ̀ lábala àríwúsí kẹ́ máa bá ń kọ́mẹ̀ǹtì kẹ́ máa láì kẹ́ sì máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bò sí àṣìá o ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá ń bò káàkiri tààràtààrà
kó bàlẹ́ lọ fà. ẹ wò ó wọ́n ní kílíníìkì ilé ìwòsàn tí ń bẹ ní Agodi Correctional Service ní ìlú Ìbàdàn bíi wọ́n níbẹ̀ gangan ni wọ́n sáré rọ̀ọ̀sì auxiliary ni wọ́n sáré rọ̀ọ̀sì ẹ̀ lọ́wọ́ ẹgbọ́n kí làwọn 17 count charges àwọn ẹ̀sùn 17 tí wọ́n kà sí auxiliary lẹ́sẹ̀ gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ o nínú ilé tí mo gbé wá fún yín lónìí mo ti gbóhùn tẹ́ mọ̀ ọ́n jẹ́dẹ́ o àwọn ọ̀rọ̀ yín yàjó ìròyìn ajá àbálẹ̀ lórí Ìkànnì Àdàbà tẹlifíṣàn nìkan náà lẹ́tí láǹfààní láti máa gbọ́ ẹ̀yin tẹ́ ò tí ì follow wa bẹ́ẹ̀ ò tí ì subscribe bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nsàlẹ̀ fọ́nrán ẹ̀ aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè é òun gangan ní ó máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà ẹ wò ó máa gbé yín débẹ̀ kẹwàá gbọ́ gba àwọn 17 count charges eléyìí tí wọ́n kà sí auxiliary tí wọ́n kà sí lẹ́sẹ̀ ṣáájú àkókò yìí ńkọ́ ẹja tún sáré dójú ọjà mọ̀ ń bọ̀ ná ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. èwo ni ká jòkó sáàrin èrò ká máa gbẹ́ra àbí kí ìdí ó máa yún ni. kóró má gbọdọ̀ mọ́bìnrin lábẹ́ ó ti máa yún. kóbìnrin ó fẹ́ tọ̀ kó múnira dání. látàrí kòkòrò abẹ́. kéwo kékeré ó máa súyọ ọdún nǹkan ọmọbìnrin. kọ́kọ́ ẹni sọ pé ó yẹ kó dìrònú. látàrí kòkòrò ojú abẹ́ tí bóbìnrin jà. ìjẹ́ kó gbádùn ìbálòpọ̀. Glutathione natural capsule ti dé. láti kojú gbogbo kòkòrò ojú abẹ́ obìnrin. Glutathione jẹ́ òògùn tí a fi ewé àtegbò pèlò. láyìíká tó mọ́ tónítóní. gbogbo kòkòrò tó ń bà tọ́ ọkùnrin jẹ́ lára obìnrin. tó wà nínú ẹ̀jẹ̀ pátápátá. ní Glutathione ń bá jà. kí nǹkan oṣù obìnrin ó máa ṣe ségesège kì í ṣojú lásán. iṣẹ́ ọwọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ni. kóbìnrin ó bọ́ṣọ kábíọ́bùtì. kò yóò dúró wò. má jẹ́ kí àìsàn tó ògùn lè wò. kó pa ọ́ dànù. ó yá yára ṣàṣà. kó pe nọ́mbà yìí. láti ọ̀dà Glutathione tiẹ̀. 0906-866-4147. lẹ́ẹ̀kan sí 0906-866-4147. òpin ti dé bá gbogbo vaginal infection. káti ọwọ́ bọ abẹ́ ká máa yún ti dópin. kí ọmọ má dúró lára obìnrin ti dìgbàgbé. tó bá ti gbé Glutathione natural capsule lura. àjọ tó ní ṣe pẹ̀lú òògùn lórílẹ̀‐èdè Nàìjíríà ti fòǹtẹ̀lù. ó yá gbé e lura kí gbogbo àìsàn inú ẹ̀jẹ̀ dìgbàgbé. Vectocin natural Glutathione capsule. ọ̀gá fún gbogbo àìsàn ojú ara obìnrin. àwọn ẹ̀sùn 17 náà ni wọ́n kà sí auxiliary lẹ́sẹ̀ o àkọ́kọ́ náà wọ́n ní ẹ̀sùn ìdígunjalè armed robbery kódà ẹ̀sùn pànìyàn ń bẹ́nu àwọn ẹ̀sùn tó kà sí lẹ́sẹ̀ o ẹ̀sùn murder àtẹ̀sùn murder attempt wọ́n ló ń gbìyànjú láti tún pa ẹnìkan kọ́nà ọba Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí wa nífọjọ́ ọlọ́jọ́ lọ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbé tó àdúrà mi wò ó wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bọ̀n AK-47 rifles ni wọ́n bá lọ́wọ́ auxiliary o kódà wọ́n tún ní pé àwọn ìbọn SMG méjì ọ̀tọ̀ọ̀tọ̀ SMG rifle méjì ni wọ́n sọ pé wọ́n tún bá ní ọwọ́ auxiliary o gbogbo àwọn ilé wà lára àwọn ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ kó tó di pé wọ́n tún wá gbé wá sí ilé ẹjọ́ lónìí o wò ó wọ́n ní tẹ́ ò bá gbàgbé pé ìṣẹ̀lẹ̀ abàmì yìí eléyìí tó ṣẹlẹ̀ tó fi ká ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mọ́ auxiliary lọ́wọ́ wọ́n ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 ní nǹkan bíi aago 2 ọ̀sán níṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ o wọ́n ní ìkọ́làbà nílé gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ èyún ẹnjìníà Ṣèyí Mákindé àmọ́ wọ́n ní pé kò sí ṣíṣe kò sáìṣe báyìí wípé agbẹjọ́rò àgbà Justice Báyọ̀ Táíwò wípé wọ́n ti sún ìgbẹ́jọ́ yìí síwájú o àmọ́ wọn ò wulẹ̀ bọ́dà láti sún automatically sísún ni wọ́n fi sún kínní síwájú nígbà tó jẹ́ pé wọ́n ti rọ̀ sí auxiliary wọ́n ti rọ̀ sí ẹ̀ lọ sí clinic tí ń bẹ ní Agodi Correctional Service nílùú Ìbàdàn wò àníríjù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín sáà yìí bó bá tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìwé ìpátá náà lẹ́la àǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀ lóṣòlúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. ìwọ sátidé èwo ni kójú ṣàdédé máa ṣomi tàbí kójú ó máa ṣú ohun tó dáa kọ́ ni kójú ṣàdédé máa ṣe pin kọ́mọdé máa lògò kó tó ríran láì lọ patí ọ̀nà àbáyọ ti dé o Vista Natural Eye Antioxidant Capsule ti dé láti kojú àìsàn yòówù tó lè máa bọ́ ọ fínra kójú ó máa ṣomi bàìbàì tàbí kójú ó máa ṣe pin kì í ṣe ohun tó dára rárá Vista ló lè kojú ẹ òpin ti dé bá cataract glaucoma blurry vision tàbí terry eyes Vista capsule jẹ́ oògùn tá a fi ewé àti egbò ṣe àwọn dókítà sì ti fi òǹtẹ̀ lù òpin ti dé bá àìlèka bíbélì tàbí
kúránù kákàwé díẹ̀ kójú ó máa ṣe pé tàbí kó bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì. yálà o ní àrùn ojú ni tàbí o ò ní, o lè lo Vista capsule láti sọ rárá sí àrùn ojú tó fẹ́ máa juwọ́ sí ọ. tọmọdé tàgbà sì ni Vista capsule wà fún. láti ọ̀dà fún Vista capsule ó yá pé nọ́mbà yìí 09038067022 lẹ́ẹ̀kan sí 09038067022. àwọn alágbàtà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Vista natural eye antioxidant capsule ọ̀gá fún gbogbo àìsàn ojú.